akíwakú àṣálẹ́ ní ẹ̀kan sí níbikíbi tẹ́ bá ti ń gbóhùn wa. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé. Inú wa tún dùn láti ti ní àǹfààní láti bá yín pàdé ní ọ̀sẹ̀ yìí. Mo ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ń jẹ́ ìbùkún fún wa. Ní ọ̀sẹ̀ tó lọ a bẹ̀rẹ̀ ìwàásù lórí àwọn àǹfààní tó wà nínú Bíbélì kíkà. Àǹfààní tó wà nínú Bíbélì kíkà a sì gbé yẹ̀wò lọ́tùn lósì. A rí pé àǹfààní tó wà nínú Bíbélì kíkà ó jẹ́ ń tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo tiẹ̀ béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ ti parí Bíbélì yín rí lọ́dún kan? Ǹjẹ́ ẹ ti kà á rí? Ǹjẹ́ ẹ ti gbé yẹ̀wò tẹ́ ti ní láti Genesis o dé Fihàn o? Mo kà á tán. Mo láwọn míì tó jẹ́ pé wọn ka Bíbélì wọn ju Sáàmù lọ. Sáàmù nìkan náà ni wọ́n máa ń mú ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Bíbélì. Gbogbo ohun tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ló ṣe iyebíye. Òun ló sì yẹ ká mọ̀, ló yẹ ká kà, ká fi sínú ìṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa torí pé àwọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe yẹ ká mú kò jẹ́ kí kíkà ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ iyebíye fún wa. Mò ń fi ọ̀rọ̀ Ọlọ́run yìí ràn wá lọ́wọ́ àti rọ̀ wá wípé ká yàn láti jẹ́ ẹni tí yóò ka ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá yàn láti ka ọ̀rọ̀ Ọlọ́run yóò lè ràn wá lọ́wọ́ nínú àwọn àǹfààní tí mo fi hàn wá lọ́sẹ̀ tó lọ àti tètè máa fi hàn wá. A bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ nínú ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ. Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ. A sì rí pé Bíbélì sọ wípé nínú ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò lé ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín láṣálẹ́ yìí lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa. A gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kí ọ̀rọ̀ yín kó ran ayé wa lọ́wọ́, kó sì yí ayé wa padà. Ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó lè jẹ́ olùkà ọ̀rọ̀ yín, láti mọ́ kàn ká lásán ká sì lè tún jẹ́ olùṣe ọ̀rọ̀ yín. Ẹ ṣé fún tẹ̀sà tí tẹ́ ti ṣe ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní ọ̀sẹ̀ tó lọ a fi yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ní àwọn àǹfààní tó ṣe iyebíye fún wa. Níbi apábítà kà yẹn a rán wa létí wípé Joshua ló gba ipò lọ́wọ́ Mósè. Nígbà tí Mósè kú, Joshua ló gbapò. Ọlọ́run sì fi yé wípé wò ó Joshua, tó bá ṣàṣeyọrí, tó bá bójú rere pàdé, tó bá lè ṣe bí Mósè ṣe ṣe àbí ju bí Mósè ṣe ṣe lọ, o gbúdọ̀ jẹ́ ẹni tó ní ọkàn mọ́kànró, be of good courage, ní ọkàn tó dúró ṣinṣin. Ìgbà tó wá dé ẹsẹ̀ kẹjọ ó ní pé tó bá ṣe àkòyé ṣe pé èèyàn kan lọ́kàn tó dúró ṣinṣin nìkan, o gbúdọ̀ jẹ́ ẹni tó yan ọ̀rọ̀ Ọlọ́run ní pọ̀ṣìn. Òun ló ṣe sọ fún wa nínú ibi tí a kà yẹn pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò lé ẹnu rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run gbúdọ̀ jẹ́ iyebíye sí wa táwa náà bá ṣe àṣeyọrí. Táwa náà bá fẹ́ gbégbé ayé tó wọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run gbúdọ̀ jẹ́ iyebíye sí wa. Lọ́pọ̀lọpọ̀ lónìí àwọn èèyàn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run mọ́, wọn sì ṣe ọ̀rọ̀ Ọlọ́run mọ́, wọn sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́ nítorí pé wọn ka ọ̀rọ̀ Ọlọ́run. Ó dára kéèyàn gbọ́rọ̀ Ọlọ́run lé ẹnu oníwàásù o. Ó dára kéèyàn mọ tó ní kéèyàn sọ pé oníwàásù mímọ́ wàásù wà. Ṣùgbọ́n tá a bá jẹ́ ẹni tó yẹ ká jẹ́, a gbúdọ̀ jẹ́ onígbàgbọ́ tó ń gbé ọ̀rọ̀ Ọlọ́run fúnra wa, táwa náà ń kà á, tá à ń gbé yẹ̀wò. Ó tiẹ̀ ṣe pàtàkì kó jẹ́ pé a tún yẹ ní tí àlùfáà wa wàásù, a tún yẹ̀ wò gan. Yóò sì lè ran ìgbé ayé wa lọ́wọ́. Lọ́sẹ̀ tó lọ mo fi àǹfààní méjì hàn wá tí a ní nípa Bíbélì kíkà. Àǹfààní àkọ́kọ́ sì tí mo sọ ní pé Ọlọ́run sọ fún Joshua, ó ní kó máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀. Ó ní ìwé òfin yìí kò gbúdọ̀ fi sílẹ̀, ṣùgbọ́n kó máa ṣe àṣàrò nínú rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé kó máa ronú lé lórí. Nígbà tó bá kà á tán tó wà lẹ́nu rẹ̀ kó rò ó. Mo sọ fún wa lọ́sẹ̀ tó lọ, mo náà ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ wa míì àṣàrò ìròyìn àárọ̀, ìròyìn alẹ́, ìròyìn ọ̀sán òun là ń ṣàṣàyàn lórí. Ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ ká ṣàṣàyàn lórí ni ọ̀rọ̀ rẹ̀.
tá a bá ń jẹ́ ẹni tó ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ohun tó tẹ̀ ń ṣẹlẹ̀ láyìíká wa lóòótọ́ á mọ̀ pé ó ń ṣẹlẹ̀ o, ṣùgbọ́n kò ní jẹ́ ẹni tí ó mọ̀ mú ọkàn wa tí ó mọ̀ jẹ́ kó pòrúurù. Àṣàrò ni àkọ́kọ́ tí mo fi hàn wá. Ní ìkejì tí ó jẹ́ àǹfààní tí ọ̀rọ̀ Ọlọ́run fún wa, àǹfààní àṣàrò ní pé tá a bá ṣe ń kọ ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá wá ń ṣe àṣàrò lé lórí, ọkàn wo mọ̀ ronú sí tó tọ́ ju in tí ò tọ́ lọ, ọkàn wo mọ̀ ronú sí ọ̀rọ̀ Ọlọ́run ju nǹkan tí ò dára tó ń ṣẹlẹ̀ lágbègbè wa lọ. Yóò sì jẹ́ kí ayé rọrùn fún wa bí gbogbo ẹ̀ tiẹ̀ ṣe wù kó mọ̀ polúkúlù musu. Ẹ̀kejì ni pé Ọlọ́run ní kíka ọ̀rọ̀ rẹ̀ yóò ràn lọ́wọ́ láti lè ṣe ọ̀rọ̀ rẹ̀. Nínú ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ yẹn tá a bá wo apá kẹta ń bẹ̀, ó ní kí ìwọ kí ó lè kíyè sí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé tá a bá kọ ọ̀rọ̀ Ọlọ́run àní lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo eléyìí láti gbé yẹ̀wò lọ́sẹ̀ tó lọ lọ́pọ̀lọpọ̀ gbà. Ọlọ́run sọ wípé tó o bá jẹ́ kí ọ̀rọ̀ mi ṣe iyebíye sí ọ tí ò kúrò lẹ́nu rẹ, ó lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ tọ́rọ̀ Ọlọ́run sọmọ́ ń tẹ̀ káàtẹ̀ tó sọ pé wọ́n ṣe. Tá a bá wo orí ẹ̀rọ ayélujára oríṣiríṣi táwọn èèyàn ń sọ, ẹ ti ẹ̀ mọ̀ wípé àwọn èèyàn ò kàrọ̀ Ọlọ́run mọ́, wọ́n mọ̀, wọ́n kà á káàtẹ̀ wá tó sọ pé wọ́n ṣe. Torí pé tẹ́lòmí ò bá sọ̀rọ̀ ó mọ̀ gba àlùfáà mi ti sọ pé ó ṣe é ṣe báyìí. Gbogbo èèyàn láyé ló ti wá ní ìdí tí mo ṣe ń ṣe nǹkan báyìí. Ìdí ni ìjọ wo lòdì sí, ìjọ wo lòdì sí, àwọn èèyàn mi ò lòdì sí, àwọn tó gbajúgbajà gan wọ́n sọ pé ó burú. Ó dáa ká gbọ́ràn sáwọn ìránṣẹ́ Ọlọ́run wa lẹ́nu o, ṣùgbọ́n tá a fi lè mọ̀ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ òní tó bá ń tẹ̀lé Bíbélì. Báwo la sì fẹ́ mọ̀ bóyá ó tẹ̀lé Bíbélì? Òní ìgbà táwa náà bá ń kà á. Báwo la sì fẹ́ mọ̀ láti wá ṣe tó tọ́? Òní ìgbà tí a bá mọ ọ̀rọ̀ yẹn tá a sì yàn láti sọ pé ìtú ọ̀rọ̀ rẹ sọ mo fẹ́ ṣe. Àfiyè wa wípé ó ní kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀, ṣùgbọ́n òní lè ṣe nígbà tó o bá kà á. Ẹ̀kẹta tí mo wá fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí, ó ní àǹfààní kẹta tó wà ńbẹ̀ ni pé Ọlọ́run ní kíka ọ̀rọ̀ rẹ̀ yóò lè ṣe ọ̀nà rẹ̀ ní rere. Ó sọ fún Joshua bẹ́ẹ̀ nínú ìwé Joshua yìí orí kìíní yẹn ẹsẹ̀ kẹjọ tá a bá wo apá kẹrin bẹ̀, ó ní nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ̀ ní rere. Ọlọ́run sọ fún wa wípé tí ọ̀nà wo bá jẹ́ rere, tí ọ̀nà wo bá tọ́, tí ọ̀nà wo bá jẹ́ ẹni tó yẹ kó jẹ́, a gbúdọ̀ jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run, a gbúdọ̀ jẹ́ ẹni tó ń ṣàṣàrò ní ọ̀rọ̀ Ọlọ́run, a gbúdọ̀ jẹ́ ẹni tó ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé lónìí tí ọ̀nà wọn ò tọ́, tọ́nà wọn ò jẹ́ ẹni tó yẹ kó jẹ́, tọ́nà wọn ò jẹ́ bó ṣe yẹ kó yẹ, tí ò lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ó tiẹ̀ ti sú mi, ayé ti sú mi jàre, àkúsí Jésù náà ni kò fẹ́ sí yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ pé ayé sú àwọn sí Jésù ọ̀hún kò sí yàtọ̀, wọ́n ṣọ̀rọ̀ Ọlọ́run o. Wọ́n kàn sọ fún wa wípé lérèfé ni. Àwọn olómi ti wò pé àyín tí mo ti fi sin Ọlọ́run náà ní pé ṣé bí mo lọ ṣọ́ọ̀ṣì, ṣé bí mo ṣáà ń dàdà mẹ́wàá mo ti sin Ọlọ́run báyẹn náà ni. Sísin Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, torí pé Bíbélì fẹ́ ká wo ọ̀rọ̀ rẹ̀, ká gbé ọ̀rọ̀ rẹ̀ yẹ̀ wò, ká sì gbé ìgbé ayé wa bẹ́ẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ń lọ lẹ́sìn lónìí tó jẹ́ wípé ìwà wọn kò fi hàn wípé wọ́n jẹ́ onígbàgbọ́. Kí sì nìdí? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń gbégbé ayé wọn bó ṣe wù wọ́n, ló ń gbégbé ayé wọn bẹ́ẹ̀ lòmíì ṣe sọ pé kí wọ́n gbé, nígbà tó yẹ kí wọ́n mọ gbégbé ayé wọn lé ọ̀rọ̀ Ọlọ́run lórí. Bíbélì ní pé nígbà tá a bá kà á yóò jẹ́ kí ọ̀nà wa kó tọ́. Nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Mi ìmọ̀ bóyá ẹ wò dáadáa o. Ó ní tá a bá kà kò sọ pé màá ṣe ọ̀nà rẹ ní rere. Ẹ wò, ẹ tútù wò. Ó ní nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Ìyẹn túmọ̀ sí pé bó o bá ka Bíbélì, ìwọ ló ń ṣe fúnra rẹ. Tó o bá ka Bíbélì, ìwọ ló mọ̀ọ́mọ̀ ń ṣe ra rẹ lóore. O ò ṣe Jésù lóore. O sọ pé mo ka Bíbélì nítorí pé kí n lè ṣe Jésù lóore. Mo ka Bíbélì nítorí pé kí n lè ṣe pásítọ̀ mi lóore. Ìgbà mo ka Bíbélì kí n lè fi yangàn pé mo ka Bíbélì.
Bíbélì ní pé ìwọ ló ń ṣe ra rẹ lóore torí pé yóò ràn ọ́ lọ́wọ́ ọ̀nà rẹ kó tọ́, yóò lè ṣe ọ̀nà rẹ ní rere, yóò lè jẹ́ kí o bá ojú rere Ọlọ́run pàdé. Mo ti ń ka Bíbélì mi fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo ń kà á láti Genesis dé ìfihàn tí mo ń parí rẹ̀. Ṣé rí tí n bá tún gbé lọ́dún mi, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run tún jẹ́ iyebíye sí mi. Bẹ́ẹ̀ ni mo sì ń bá ojú rere rẹ̀ pàdé. Bẹ́ẹ̀ ló ń ràn mí lọ́wọ́ láti lè gbégbé ayé tó wù ú. Nígbà mo wà lọ́dọ̀, nígbà àwọn ọ̀dọ́ náà ṣe ni mi ì dàgbà pọ̀. Ṣùgbọ́n nígbà mo tún kéré jù báyìí lọ, ẹ̀rí tó jẹ́ pé ìbí àwọn ẹgbẹ́ mi ṣe ń gbégbé ayé wọn ó yàtọ̀. Ṣùgbọ́n tó ràn mí lọ́wọ́ láti bí ọmọ ọdún 14, ó ní wípé mò ń yàn láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Mò ń yàn láti sọ wípé kí lọ̀rọ̀ Ọlọ́run sọ. Nígbà mo nígbàlà tán, mo wà nínú ìjọ tó ń kọ́ mi pé o gbúdọ̀ ka Bíbélì rẹ lójoojúmọ́. O gbúdọ̀ yàn láti parí Bíbélì rẹ lọ́dọọdún bó bá ṣe é ṣe fún ọ. Mo sì wà lára àwọn tó ní màá parí Bíbélì mi lọ́dún yìí. Èmi náà fẹ́ kà tán. Mo fẹ́ kẹ́ mọ̀ ayọ̀ wo ló tiẹ̀ mọ́ ń wà ń bẹ̀ kéèyàn lè sọ fún pé mo ka Bíbélì mi láti Genesis dé ìfihàn, mo sì bẹ̀rẹ̀, mo sì parí ẹ̀. Mo sì bẹ̀rẹ̀ láti ìgbà náà, mo sì ń kà, mo sì ń parí ẹ̀. Ó wá múnú mi dùn, ó wá ń jẹ́ kí ìgbé ayé mi kó nítumọ̀. Gẹ́gẹ́ Bíbélì ṣe sọ fún Joshua pé nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Ó wá jẹ́ kọ́nà mi jẹ́ ní rere. Mo lè gbégbé ayé tó mọ́ fún Ọlọ́run. Mo lè yàn nígbà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ mi ìranù ìrànmù ni wọ́n ń ṣe kiri. Ìbálòpọ̀ nígbà náà, mo tẹ̀ nígbà kan náà nígbà táwa tiẹ̀ ń dàgbà, wọ́n tún kó àwọn rọ́bà dáàbòbò wá fún àwọn akẹ́kọ̀ọ́ léèwé. Wọ́n pín pé ẹgbàá a tún wá wọ́n irú kí leléyìí. Ìgbà tí àwọn ẹgbẹ́ mi ṣe ní oúnjẹ lọ lò fẹ́ nìkan, ibẹ̀ lèmi ò ti rí nímọ̀ wò pa blóbló leléyìí torí kò yé mi, torí èmi ò lajú sódì báwọn ṣe lajú sódì. Kí sì nìdí? Ọ̀rọ̀ Ọlọ́run ṣe iyebíye fún mi. Ó jẹ́ kí ọ̀nà mi kó yàtọ̀. Ó jẹ́ kí n lè ní ó jẹ́ kí ọ̀nà mi kó jẹ́ rere. Nígbà tí máa yàn náà, ó ràn mí lọ́wọ́ láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kí n gbé. Inú ọ̀rọ̀ Ọlọ́run mo ṣe mọ̀ pé irú obìnrin tó yẹ kéèyàn fẹ́ nì. Kìí ṣe wà mo fi fẹ́ ìyàwó mi. Lóòótọ́ ìyàwó mi lẹ́wà, ó dùn wò. Ṣùgbọ́n ẹwà kan mo fi fẹ́ torí pé ọ̀rọ̀ Ọlọ́run tọ́ mi sọ́nà pé téèyàn gbúdọ̀ wò ní. In tó gbúdọ̀ rí nì, kí ló yẹ kó o mọ̀? Ẹni tó fẹ́ gbúdọ̀ nígbàlà, ẹni tó fẹ́ gbúdọ̀ gbégbé ayé tó wọ Ọlọ́run, ẹni tó fẹ́ gbúdọ̀ jẹ báyìí, ó gbúdọ̀ jẹ tọ̀tún. Ó ní mo wò pé ó gbúdọ̀ fi onígbàgbọ́. Kò jẹ́ kí n gbégbésẹ̀ tó wù mí lónìí. Táwọn míì bá fẹ́ ọkọ àbí wọ́n fẹ́ níyàwó, àyàbá leléyìí o, ẹ̀rí tó lọ orí ẹ bá ń gbàdúrà sí, wọ́n bá ní wọ́n lè ní pé ẹni tó fẹ́ yìí ẹni ó lè jẹ́ ẹni tí ò yẹ kó o fẹ́, ṣùgbọ́n Ọlọ́run sọ pé òní kó o fẹ́. Ǹjẹ́ o mọ̀ pé tó o bá fẹ́ ọkọ àbó fẹ́ yàwó, ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé ẹni tó gbúdọ̀ fẹ́. Ẹ wà rẹ́ lómi tí wọ́n ní ó yàwó, o lè lọ fẹ́ ní báyìí. Ọlọ́run sọ pé bó ń ṣe kọyín papọ̀ nu, ẹ lọ fẹ́ oníyàwó 7. Ọlọ́run ní pé bẹ́ẹ̀ ni ire rẹ wà. Wọ́n sì tún máa forúkọ Ọlọ́run tọ́. Nígbà tí Bíbélì ti sọ in tó tọ́ nípa ìgbéyàwó, bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ fún èmi. Nígbà tí mo fẹ́ yàn, ó ràn mí lọ́wọ́ nítorí pé mo ṣe ọ̀rọ̀ Ọlọ́run, mo mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì jẹ́ kí ọ̀nà mi ó ṣe ní rere. Pẹ̀lú gbogbo ohun tí mò ń ṣe, oúnjẹ kò tọ́. Ẹ̀wọ̀n tí ò jẹ́ kí àwọn nǹkan tó lè jẹ́ ibi tí ó ń ṣẹlẹ̀ láyìíká tí ò lè jẹ́ ń ṣe, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ló kọ́ mi pé kí n má ṣe. Bí n bá rówó olówó, ó nira fún mi láti mú. Bó bá bọ́lẹ̀ lọ́wọ́ èèyàn mi ni màá pẹ́ nìyẹn pé gbà. Mo ti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà táwọn kí n tiẹ̀ tó di oníwàásù táwọn yóò mọ̀ nígbà eléyìí òpònú leléyìí o, báwo lẹ ṣe máa rówó ye ṣe jí ni, ṣe bó bọ́lẹ̀ lọ́wọ́ ẹ ni. Kí ló dé? Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ti kó èmi pé kìí ṣe nǹkan tèmi. Nǹkan oní nǹkan ni. Mo gbúdọ̀ dá padà fún. Mo gbúdọ̀ ṣe rere síta ni. Gbogbo ẹ̀ ni mo kà á tó kìí ṣe torí pé wọ́n wàásù rẹ̀, ṣùgbọ́n mi gan kàánú ọ̀rọ̀ Ọlọ́run pé n tó tọ́ ni. So Bíbélì jẹ́ ká mọ̀ pé àǹfààní kẹta tó wà ń bẹ̀ ni pé nígbà náà ni yóò ṣe ọ̀nà rẹ ní rere. Wò ó, tó o bá yọ Bíbélì ní pọ̀sìn, ní gbogbo ohun tó bá wù kó o mọ dáwọ́lé, ó lè wà ní ọ̀nà rere, ó lè wà lọ́nà tó tọ́. Bó bá jẹ́ kòwò rẹ ni, bó ṣe máa ṣohun kòwò rẹ,
ọ̀nà rí ó tọ́ yóò jọ́nà rere. Bó ṣe mọ gbégbèsè rẹ, bó bá jẹ́wé ni, bó ṣe mọ gbégbèsè rẹ, ọ̀rọ̀ rí ó tọ́ yóò jẹ́ sí rere. Akẹ́kọ̀ọ́ kan wà tó jọ pé ó ń sọ wípé tóun bá ìwé ètò ẹ̀yẹ òun tẹ́lẹ̀ tóun bá kà á, ṣùgbọ́n látìgbà tóun ti mọ bíbélì, tóun ti mọ̀ pé ó yẹ kóun kà á, òun ó kọ́kọ́ ka bíbélì, òun ó gbàdúrà kóun tó gbéwèé. Nígbà ó bá gbéwèé báyìí, orí òun máa ń jí pépé sí láti lè kà á, torí pé Ọlọ́run ràn lọ́wọ́, ó ṣí níyè láti mọ̀. Tó bá jẹ́ pé tẹ́lẹ̀ ni bóyá tó ò bá mọ̀ rò ní àkókò tó yẹ kó fi kàwé gan ni ò bá mọ̀ wò pé ṣebí mo lè rí ọ̀nà míì, mo lè lọ jíwèé wò, mo lè ra òrìjó, mo lè ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ kó mọ̀ pé kò sọ́nà àbáyọjú pé kó o kàwé kó o páàsì lọ. Ó wá jẹ́ kọ́nà rẹ̀ lè wò pé jẹ́ ń tiraka ṣe gbogbo ohun tó bá tọ́, ó sì ṣe ọ̀nà rẹ̀ níre. Ẹ jẹ́ kí n wo ìwé Dávìdì, orin Dávìdì orí 17 ẹsẹ̀ 23. Ó ní a ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá, ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀. A ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọ̀dọ̀ Olúwa wá, ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 24. Ó ní bí ó tilẹ̀ ṣubú, a kì yóò tánù kúrò pátápátá, nítorí Olúwa di ọwọ́ rẹ̀ mú. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá súnmọ́ Ọlọ́run, tó ń ka ọ̀rọ̀ rẹ̀, tó mọ̀ yàn láti ṣàṣàrò, tó yàn láti ṣe ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà rẹ̀ yóò tọ́. Ọlọ́run ni ó mọ̀ bá darí ayé rẹ̀. Àwọn ẹgbẹ́ rẹ̀ lè ṣẹ̀ṣẹ̀ gbé, ṣùgbọ́n a ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Ọlọ́run wá nígbà tó bá fi ọ̀nà rẹ̀ tó fi lé ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Bíbélì ní pé bó bá tiẹ̀ ṣubú, kò ní ṣubú pátápátá, á tún gbé dìde padà. Ẹ wo ohun tí Bíbélì tún sọ. Ó ní nínú ìwé Sáàmù orí 119 ẹsẹ̀ 100 ó ní ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìyẹn túmọ̀ sí pé tí n bá fẹ́ kọ́nà mi dára sẹ́ẹ̀, gẹ́gẹ́ mo ṣe ń sọ, ọ̀rọ̀ rẹ̀ náà ló lè tàn mọ́lẹ̀ sí mi lẹ́sẹ̀. Àwọn tá a bá rí ọ̀dọ́ tó ń wò mí lálẹ́ yìí, wọ́n máa ń sọ pé yíyọ̀ lẹ́sẹ̀ ọ̀dọ́ yọ̀. Ẹsẹ̀ rẹ ò nílò láti yọ̀ tó o bá ti yan ọ̀rọ̀ Ọlọ́run ní pọ̀sìn. Tó o bá yan ọ̀rọ̀ Ọlọ́run tó o ṣàṣàrònú rẹ̀, tó o jẹ́ okó lẹ́nu rẹ̀, tó o ṣàṣàrònú rẹ̀, tó o ṣe ọ̀rọ̀ rẹ̀, mo lè sọ fún ọ wípé ọ̀nà rẹ yóò tọ́. Ọlọ́run sọ fún Joshua bẹ́ẹ̀ ni. Orin Dávìdì tí mo sì kà yẹn lẹ́ẹ̀kan, ó ní ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi. Ìyẹn túbọ̀ sí pé ibi táwọn yòókù bá ti fẹ́ ṣubú, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yóò tàn sí ẹsẹ̀ rẹ. Àǹfààní ńláńlá ni tí ìwọ náà bá mú ọ̀rọ̀ Ọlọ́run ní pọ̀sìn. Ìkẹrin tètò parí kí n bọ́ síbẹ̀. Ó ní Ọlọ́run ní kíkọ ọ̀rọ̀ rẹ̀ yóò jẹ́ kó dára fún. Ó sọ fún Joshua, ẹ wò ní apá ibi tó parí ń bẹ̀, apá tó kẹ́yìn nínú ìwé Joshua orí 1 ẹsẹ̀ 8. Ó ní nígbà náà ni yóò sì dára fún ọ. Ní èdè èbó, ó ní thou shall have good success. Tí mo túmọ̀ sí ni tí n bá fẹ́ túmẹ̀ bí wàá ṣe túmẹ̀ lédè èbó sí Yorùbá, ó ní pé ó ní àṣeyọrí rere, ó rí dídára rere. Ṣé rí kèé ṣe gbogbo ẹni tí a rí tá à ń sọ pé ó mọ̀ dáfẹ́ nìyẹn, báwo ló ṣe dá fún, ó ra mọ́tò ńlá, àwọn tẹ́ bá rí bó ṣe ń náwó, lóòótọ́ ń fàájì ni, ó ń mọtí, ó ń ṣàgbèrè, ó ń ṣe gbogbo, ṣùgbọ́n Ọlọ́run bùkún gan o, Ọlọ́run bùkún gan o. Kèé ṣe gbogbo wọn lọ́lọ́run bùkún. Ẹ sì ní kí nìdí? Torí pé Ọlọ́run fi hàn wá nínú ẹsẹ̀ tá a kà yìí pé àṣeyọrí rere wà, bẹ́ẹ̀ sì ni àṣeyọrí wà. Ẹlòmíì ó ṣàṣeyọrí ní ti ojú ènìyàn, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kì í ṣàṣeyọrí rere. Àwọn èèyàn lè mọ̀ kí èèyàn nìyẹn, ó ní lọ́dọ̀ Ọlọ́run kì í ṣàṣeyọrí rere. Ṣùgbọ́n àṣeyọrí rere òun ni ẹni tó ṣe àṣàrònú ọ̀rọ̀ Ọlọ́run, òun lẹni tó rìn ní ọ̀rọ̀ Ọlọ́run, tó ṣe ọ̀rọ̀ Ọlọ́run, tó gbégbé ayé rẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Òun lẹni tí Ọlọ́run jẹ́ kí ọ̀nà rẹ̀ kó tọ́, tó ṣe ọ̀nà rẹ̀ níre. Òun lẹni tí ó ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ni pé ní good success lédè èbó. Ní Yorùbá ó ní nígbà náà ni yóò sì dára fún ọ. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ó bójú wolẹ̀ tí ó ní pé wò ó, lóòótọ́ o lè mọ̀ ní bí àwọn aláìgbàgbọ́ ṣe ni, torí pé ní táwọn wá, ní táwọn ń pè ní àṣeyọrí, ní tí wọ́n ń pè ní ó dára fẹ́ nìyẹn,
kì í ṣó dára tèmi rí, ṣùgbọ́n ní tèmi àṣeyọrí rere fún ọ àbí dídára fún ọ ní òótọ́ tí ó fọkàn rẹ balẹ̀ láyé yìí tí ó tún fọkàn rẹ balẹ̀ lọ́run, òní a wà lè gbádùn àṣeyọrí rere, a lè gbádùn dídára fún rere tọkàn wo lè ní Olúwa ọkàn mi máa balẹ̀, inú mi máa dùn pé èmi náà mo wà ń báyìí, èmi náà lè ṣe eléyìí fún, torí pé kí ni àkà ọ̀rọ̀ Ọlọ́run. Àǹfààní ńláńlá ni o, tá a bá yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò, tá à ń gbé yẹ̀ wò, yóò ràn wá lọ́wọ́ láti ṣàṣàrò lórí tó tọ́, àní ṣàṣàrò lórí tó ń jẹ́ ìdààmú, àní ṣàṣàrò lórí tó ń jẹ́ wàhálà láyé yìí, torí bó bá tiẹ̀ ṣe ń gbọ́ tá à ń ronú lé lórí, òun náà látún padà. Ẹ tẹ̀ wo mo ibìkan wà tí mo fẹ́ kọ́kọ́ fi hàn wá nínú ẹsẹ̀ yẹn tí ó fò mí ní ọ̀sẹ̀ tó lọ. Ẹ wo Bíbélì sọ wípé ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní kíni òru. Ìyẹn túmọ̀ sí pé ọ̀sán, ṣe mọ̀ pé lọ́wọ́ àárọ̀ a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ó dà ṣe rí gbé ó bá fi dọ̀sán fáwọn ọ̀yọ́ ọlọ́jà wa míì tọ́jú ò bá yá èyí ó ti bẹ̀rẹ̀ mọ́ ronú ẹ̀ ti fọwọ́ lẹ́rán. Àwọn míì tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ wọ́n ti máa sọ mọ́wọ́ kò lẹ́ràn, Olúwa ló là kójọ ọ̀. Bẹ́ẹ̀ni ní àkókò ń bá ẹ ṣàṣàrò, tí ẹ túmọ̀ pé lọ́wọ́ òru òun làyín lòmíì máa ń lajúlẹ̀ pé kí làwọn ọmọ mi ó jẹ lọ́la, kí gbogbo ó rí. Ṣùgbọ́n tá a bá jẹ́ tó mọ ọ̀rọ̀ Ọlọ́run, a lè ṣàṣàrò lọ́rọ̀ Ọlọ́run pé ọmọ kìnìún a máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó fẹ́ Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Mo gbàgbọ́ pé láàárọ̀ ọ̀la ìyàtọ̀ ńlá ó wà. Ọlọ́run máa ń lo ọ̀rọ̀ rẹ̀, ó sì máa ń ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, ó sì máa ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ràn wá lọ́wọ́ láti lè jẹ́ alábùkún fún. Òun ní ìgbà tá wá parí, ó wá ní yóò jẹ́ kí ọ̀nà wa jẹ́ sí rere. Mo rí àpẹẹrẹ kan nínú Bíbélì, ẹni tó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí ọ̀nà rẹ̀ sì já sí rere, òun ni Jósẹ́fù. Tá a bá wò ó ní Jósẹ́fù, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó wo ìgbé ayé Jósẹ́fù tí wọ́n ní ó bá ti ṣe intí Pọ́tífà, ìyàwó Pọ́tífà ni ó ṣe, ó ti ṣàṣeyọrí. Ṣebí kò kàn bá ìyàwó ọ̀gá sùn ni, ìyàwó ọ̀gá sì sọ pé wò ó ohun gbogbo lónìí ìwọ ló mọ̀ darí. Àwọn mi ò kà ṣàṣeyọrí rere torí pé àìmọye àwọn tó ń gbégbé ayé bẹ́ẹ̀ lónìí tó jẹ́ pé in tí ò yẹ wọ́n ṣe ni wọ́n ń ṣe, tó sì dàbí ẹni pé àwọn èèyàn ní fọ̀dì bàbá kẹ́ wọ́n ní lọ́wọ́ gan. Àwọn èèyàn ò kà ṣàṣeyọrí, ṣùgbọ́n Jósẹ́fù torí pé ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó ní báwo ni màá ṣe ṣe eléyìí nǹkan búburú yìí kí n sì ṣẹ̀ sí Ọlọ́run. Torí pé àṣeyọrí yẹn kò rí gẹ́gẹ́ bí àṣeyọrí lójú rẹ̀, ó fẹ́ ṣe àṣeyọrí tó bọ́rọ̀ Ọlọ́run mu nítorí pé ó mọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí gbogbo rẹ̀ wá sí parí, tí Ọlọ́run ò wá jẹ́ kó ṣàṣeyọrí rere, ó wá ṣàṣeyọrí rere, ó lókìkí bó ṣe yẹ kó ní. Kò ṣe pé bóyá tí n bá gbègbè ayé mi fọ́lọ́run àbí tí n bá kọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ ní jẹ́ kí èèyàn ó wá dakú rẹ̀ tẹ̀, èèyàn wá àwọn tó ń gbègbè ayé wọn fọ́lọ́run tí wọ́n ń mọ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ń lọ́lá. Àwọn tó ń gbègbè ayé wọn fọ́lọ́run tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n níyì. Ṣùgbọ́n iyì tó tọ́, iyì tó yẹ, iyì àṣeyọrí ni wọ́n ní. Mo ń rọ̀ láṣálẹ̀ yìí, ṣé wọn náà ò ní wo ọ̀rọ̀ Ọlọ́run kó wo àwọn àǹfààní yìí kí wọn náà sì ti dìde gìrì kó sì ní lónìí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní kíkà, màá tẹ̀ tiraka kí n parí Bíbélì mi lọ́dún yìí, màá bẹ̀rẹ̀ láti Genesis màá sì parí. Ó mọ bó ṣe lè ṣe, o lè mọ kẹsẹ̀ 3 lójoojúmọ́. Bóyá ìhun sì wà ń bẹ̀ tẹ́ fẹ́ wò pé a ní ìwé pélébé kan tá a lè fún àwọn èèyàn, tá a mọ́ fún àwọn èèyàn tí wọ́n fi lè ka mọ̀ bí wọ́n ṣe mọ́ ka Bíbélì wọn ní ojoojúmọ́, tí wọ́n fi ka Bíbélì wọn tán lọ́dún kan. Ẹ mọ̀ wá máàkì rẹ̀, tó bá jẹ́ pé wọ́n fẹ́ o lè jẹ́ ká mọ̀, màá tẹ̀, màá wá fi ránṣẹ́. Bóyá John bá wà ń lọrin, màá ní ẹ pàdé mi níbì kan tí màá fi fún wa. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ṣùgbọ́n bóyá wo ò tiẹ̀ tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, o ní lè kọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ lè mọ́ lè yọ. Mò ń rọ̀ wá láṣálẹ̀ yìí, kí ló dé tó ṣèpinnu pa ìgbàlà rẹ? Kí báwo lè mo ṣe lè ṣèpinnu? Mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pọ́run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, kò sọ pé Jésù Olúwa dáríjì mí èmi ẹlẹ́ṣẹ̀, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, gbà mí là, sọ mí dọmọ rẹ. Ìwọ náà lè sọ pé o dọmọ Ọlọ́run. Mo gbàgbọ́ pé tó o bá ṣèpinnu yẹn, ìwọ náà ti dọmọ Ọlọ́run nìyẹn. Tó bá wá fẹ́ mọ̀ sí, o lè ké pè wá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan lélẹ́yìí 0708-242-8527
0708-242-8527 tàbí Glo number wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. Àlàáfíà fún yín. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò